ẹ jẹ́ ká tún wàhálà ká wòran skul mélòó lẹ lọ skul mélòó lẹ lọ kí ni nípa yín lóko lẹ́kọ̀ọ̀kan ẹ lọ fẹ́ dún sí wọ́n pa yín lẹ́nu náà ni gbogbo àwọn tó kú yẹn lọ wọ́n lọ fẹ́ skul wọn gbogbo àwọn tó kú yẹn lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ skul wọ́n bá láti ṣe skul tó ọdún ọ̀sẹ̀ ní adé nígbà tí sábẹ́lù sí wọ́n nídìí àwọn kan máa sọ wọ́n pé yìí lójú ọ̀nà wọ́n sọ pé bẹ́ẹ̀ owó wa gbà wọ́n ní sọ wọ́n pé kò rí bẹ́ẹ̀ tó bá ṣe pé àwọn àyẹ̀ṣe skul ni wọ́n tó ṣe skul wọn lè pé kó pa rẹ̀ wá abẹ́lọ sáfíìsì ẹ̀ kọ́ wá dúró síbẹ̀ sọ́ dúró síbẹ̀ àwọn tí wọ́n tún wá pè yí jẹ̀ yìí àwọn ní tí wọ́n sọ yí pé wọn àgbàpá lọ́wọ́ yìí náà wọ́n wà níbi kan níjẹta wọ́n sọ fún wa pé chairman ló kábọ̀ wà jẹ́ ọ̀pọ̀ sọ̀rọ̀ yìí kò sí make sense right. nípa sọ fún chairman fún gómìnà yẹn ó sì wà níbẹ̀ wọ́n tó ń sọ̀rọ̀ yẹn àbọ̀ sí mẹ́ ṣé wọ́n rìn lọ́rùn ṣé kẹta sọ fún yín nìyẹn ogun lè dé níbi dára ti ń sẹgbẹ́ nílùú ogun lè dé ìtí òjá bínú sí yín nìyẹn torí kò síbi kò sẹ́ni tí mo ní kó máa lọ́wọ́ ẹ bá sọ gbọ́n síbáyìí yẹn lóbẹ̀ẹ́tọ̀ ọlọ́wọ́ ọba Olódùmarè yóò ràn yín lọ́wọ́ àmọ́ ẹ sọ́ra àwọn ìdáàkú díẹ̀ díẹ̀ o torí pé ìlú yín ni àwọn tán kú níbẹ̀ tán jẹ́ lu tọ́jọ́ mọ́ lu bẹ̀ yẹn mo kẹ́dùn wọn lọ́pọ̀lọpọ̀ torí pé tá a bá dákẹ́ ara ẹni ó bà ní dákẹ́ tá a bá ní kò kàn wá á padà kàn wá ó ní olóore báwọn èèyàn jà lórí sọ ní ti pẹ̀lú àwọn àtọ́jọ́ mọ́ local government ibẹ̀ yẹn àmọ́ ń sẹgbẹ́ local government ibẹ̀ yẹn káwọn ṣubú lójú jà ikú wa ni wọ́n kú ọlọ́ọ̀bà kó bá fọ̀rọ̀ kẹwọn. ṣùgbọ́n ẹ̀kọ́ yẹn ò tó fáwọn náà tẹ́kọ̀ yẹn bá tó níwọ̀n ní kúkú sára o ọ gbọ́dọ̀ mọ̀ sílú kí ìyàlú tó máa jẹ́ o ṣùgbọ́n tó bá gọ̀ ìyàlú ó jẹ́ ọ kọ́dọ̀ lẹ́wọ̀n wọ́n tó pọ̀ bẹ́yìn ni táwọn ọba gbẹ̀wọ̀n ní tipa wá ni nígbà tí mo jẹ́ pòfẹ́sọ̀ lọ́fà kálọ́lúwẹ̀ àwọn tí mo wá bá iṣẹ́ ìṣẹ́ bẹ́ẹ̀ náà tó yára mi lẹ́wọ̀n ẹ bá yẹn padà fẹ́ pa mí bẹ́ẹ̀ tí mo lọ́wọ́ pé tí ìbá lórí ẹ̀dá mi èmi ò ní gùn ni mo padà gbogbo ìṣẹ̀tẹ̀ ìránṣẹ́ lórí iṣẹ́ ìrọ̀gbẹ́ débẹ̀ débẹ̀ ta ló mú yín débẹ̀ ẹ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ ṣe bẹ́lẹ̀ ẹ jẹ́ ọ̀rọ̀ yóò lọ́mọ mi lórí so fún díẹ̀ yìí ẹ jẹ́ ká ṣọ́ra wa o ẹ jẹ́ ká ṣọ́ra wa o àwọn tọ́jọ́ mọ́ local government bẹ̀ yẹn gbogbo yín báyìí ọlọ́run jábúrú ṣẹlẹ̀ sí local government tí nǹkan bá dé lọ́dọ̀ yín èyí kẹ́ mọ́ dìde ìjà nígbà mi kẹta pè mí níbẹ̀ yẹn mo ní ẹ̀jẹ̀ rìpọ́ọ̀tù ọ̀rọ̀ sọ́gà tí ìpè ọ̀gá mo ti pè gbogbo àwọn mo kọ́ ṣá àwọn kan wíwọ́n wọ́n jáde àwọn oníjáde ni mo kọ́ gbogbo wọn káàkiri pé báyọ̀ bá ṣẹlẹ̀ wọ́n ní àwọn ṣetán kódà ẹnìkan nígbà tẹ́yìn ọ̀gá níyà gbọ́dọ̀ lọ ẹnìkan ti gbàbẹ̀ lọ. gbàmọ́ àwọn yẹ̀sì mo lọ́mọ ogun ẹ̀mí mi wá balẹ̀ pé yẹ̀sì mo lọ́mọ ogun ní Kwara ẹjọ́ ṣẹlẹ̀ ìjà àjàṣẹ́sà wà lájà ni ṣe báwọn tá a sọ̀rọ̀ fún lájàṣẹ́ náà wá sọ̀rọ̀ padà fún yìí ṣé Fúlàní máa ń gbàgbé ìjọ ogún ọdún ni. ìlà ìjẹ ìrọwọ́ ìṣe kẹkẹ ló pọ̀pọ̀lọpọ̀ níbẹ̀ yẹn táwọn náà bá láyọ̀ kan ní àwọn náà bá lọ mo dúpẹ́ ibà Gani Abíọ́dún gẹ́dà ọ̀nà tó pè mí sí ojú ọ̀nà tó fi hàn mí tó fọ̀ tó hàn mí tó jẹ́ kí n mọ̀ sí tó jẹ́ kí n rẹ̀ fún. bí ibà ṣe gbọ́dọ̀ lórí ọ̀gá wa ń tí màá wà níbẹ̀ níjẹ̀ níbẹ̀ níbi tí mo ta dé. máa wá earpiece ẹ wà connect ní fóònù kan ẹ wà fi sí wọn lé ẹ máa ń sọ máa kílẹ̀ nígbà tó ń lọ máìkì. àmọ́ nǹkan tá a bá sọ ẹgbẹ́ nìkan gbọ́ wọ́n ṣe ti gbọ́ ẹgbẹ̀lẹ́ Ọlọ́run níjà aláburú.
So fún díẹ̀ yìí àwa kì í ṣẹni tí ò láàánú èèyàn o ọ̀gá wa yìí sì ṣẹni tí ò láàánú èèyàn o nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ọ̀gá kíyèsí pé bóyá mo fẹ́ fi ọ̀rọ̀ yẹn ṣe jẹun ni